ní báyìí ẹ jẹ́ ká lọ wéré ayé kò tọ́. Eégún ayé kò tọ́ yìí ó jẹ́ eégún ti ìyá gan ti Iju-Ota. ìyá gan lẹ̀ ń wò yìí o, ọmọ akọgun. Eégún ayé kò tọ́ ìjẹ́ kí n rántí Kàbírù akọgun kbs mutọ. káwo orí wá jẹ nímọ̀ rẹ̀. Kàbírù akọgun, ọmọ akọgun kò ṣeé bínú nílùú Iju-Ota. awo lọ. eégún yìí eégún wọn ni. àní sọ̀rọ̀ ìyá gan tìlú Ìjú ká má rántí kbs. ayé kò tọ́ àṣeyè lálákànṣepo, àṣeyè ló máa ṣe lénìí. ayé kò tọ́ ló ti gbé aṣọ mi báyìí. ẹ jẹ́ ká gbọ́dọ̀ lẹ́nu captain. ayé kò tọ́ o, eégún ọkọ̀ọ̀kùn kò ṣeé bínú. ìràwọ̀ lọ́nà o, ìràwọ̀ lọ́nà eégún o, ọkọ̀ọ̀kùn kò ṣeé bínú o. ayé kò tọ́ ló ti lọ gbé aṣọ mi jáde yìí, pẹ̀lú ọmọ ẹ̀ ló jáde báyìí. wọ́n ti ń forí balẹ̀ fún àwọn olóyè. iwájú oníbàtà ni ayé kò tọ́ wà pẹ̀lú ọmọ ẹ̀ tó ti ń forí balẹ̀. èní lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀, èní lè ní jẹ́ ẹni àfìyẹ́ ẹ̀bọyé máa jà. ẹ tún rí àràwò níbi eré ayé kò tọ́ lénìí. àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà àwọn lẹ́ ń wò ní kalẹ̀ yìí. ayé kò tọ́ ló ti lọ gbé aṣọ míì pẹ̀lú ọmọ ẹ̀ àti captain. gbogbo wọn lọ́jọ́ gbé aṣọ míì jáde báyìí. wọ́n ní ẹ fẹ́ gún láyè, eégún náà wá wò kì í ṣèyàn. ayé kò tọ́ ló lọ́jọ́ èní, ẹ lọ sọ́lọ́jà. ọmọ ayé kò tọ́, ìyá ayé kò tọ́ kékeré
olówó kan ń jó báyìí ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí aṣọ yìí ti bẹ̀rẹ̀ àìkòtọ́ kékeré ló ń yíṣọ yìí o. àìkòtọ́ kékeré ló ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ yìí kékeré eégún ò ṣe é gbéjú ẹ wo bí eégún yìí ṣe ń yí aṣọ tó ń yí. ara mi ìrírí ni eégún àìkòtọ́ yìí abóye ń sọ aṣọ. ayé kò tọ́ o lójú kan ṣo ló wà tó ti ń sọ aṣọ tó ń yí. ẹ bó ṣe gbé yìí tó gbé yìí. ayé kò tọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní séwu eégún àwọn ìyá mi ni eégún ìyá gan ni ayé kò tọ́ ṣé ìgbàgbé mo rántí eégún ajófóyìnbó ti ìlú Ọ̀tà eégún ìyá gan àwọn eégún tó bá jẹ́ eégún ìyá gan báyìí ẹ máa wo rárá tó máa ń dá ṣé rántí ajófóyìnbó lọ́dún 2011 ọ̀parun tínrín lógún tó ti dá gbogbo àrà tó dá eégún ìyá àgàn tìlú Ìjú ló ń ṣeré lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni ìyá àgàn ń fò fáyọ̀ ló ń jó mùkúlùmùkẹ́. àní sọ̀rọ̀ eégún àìkòtọ́ tó ń ṣeré yìí ká má rántí Alhaji Táyé Àbátàn Big Mighty ọmọ àìkòtọ́ ni àwọn ọmọ akọgun kò ṣe bínú nìyẹn. àkàngbó àkàntọ́ àkànfọ́ páwó àkànfẹ́rẹ́gì jóbi àìkòtọ́ ló ti gun orí odó báyìí ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ pẹ̀lú gbogbo àwọn eégún akéwì tó wà ń bẹ̀. Ojo
Odubile n'egutu o. Egu mi di aro mi kẹ̀kẹ́. Ayélujára ológun ọ̀ṣọ́. Alágbàṣọ lọ́hùn. Èsìsì tó bá bọ́dẹ̀ ni yóò mú jẹ yó. Atẹ́kùn mo kì wọ́n lé. Ayélujára dì lọ́gùn. Bẹ́ẹ̀ni ọba bá wà ní yóò kọ́ ṣe. Èmi ń bẹ lọ́dọ̀ bàbá. Àdàbọ̀ owó ìjẹsọ̀ fún ọmọ ọmọ. Wà láyé. Wọ́n ti wọ́n ní lọ́dún kú kọ́ bá owó ìjẹsẹ̀ lọ rẹ̀. Ayé kò wọ́tọ̀ o. Láti ìdìbò nígbàdá. Àjẹlọ́jọ́ ní ìṣàwọ̀ lóde ìlàjà, ọ̀gbọ́n ṣàìdí ṣàìdí ní ìṣàwọ̀ lóde ìlú ṣàìdí, ọ̀wọ̀ lúbàrà ní ìṣàwọ̀ lóde lúbàrà, ẹyẹ tó lò wọ́n bágún ṣe odò ní gẹ́gẹ́ àwọ̀. Ọmọ àwọn ọmọ ẹ̀ máa ń pẹ́ ẹ̀ tí mo bá ṣe arágbáṣọ náà lọ kọjá sọ̀ba. Ọjọ́ kò ó tó o bí o bá ṣe ọ̀nà ọ̀fẹ́jọ́ sọ̀ba èrú rẹ̀ ò wọlé. Ilé láti kẹ́sọ̀ òdì ọmọ tí òun rẹ̀ lẹ́wọ̀n kì í yí. Ayé kò wọ́tọ̀ o. Ìdẹ̀rí ọlọ́pàá ọ̀dà mọ́yọ́dá. Ìmàlẹ́ onífọ́nùbà rẹ̀ kọ́kọ́dú. Ṣọ̀gbà bẹ́ẹ̀. Ìmàlẹ́ onífọ́nùbà rẹ̀ kọ́kọ́dú. Ẹgbẹ́ òsì ní fọ́nùbà rẹ̀ fún màlẹ́ oníbàlùkù aṣọ ẹ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Jọ́wọ́ fẹ́ o, ẹsẹ̀ lọ́mọ náà kú. Fọ́sìsì dáhùn ní àmúríyàn fún nígbàgbọ́. Bẹ́ẹ̀ni ni ẹ̀sọ̀ pẹ̀lẹ́. Pàdé ọjọ́ ti bẹ̀ ọ́. Àgbàdo pàdé ọjọ́ pẹ̀lú gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀gbọ́n lọ. Ikú àpẹẹrẹ tí ń gbẹ̀yìn ọba òkè òjáde kúkẹ́ ní kọ́ọ̀kan kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí òsì ní ọ̀run kò sẹ́ni bàbá bàbá òsì ní bí pọ̀lọ̀pọ̀ yìí ayépẹ̀lẹ́pẹ́ ìfẹ́ gbọ́gbọ́ olùkọ́ ìbàdàn bíi bí ọgbọ́gbọ́ akíní òdìbò yẹn fún orúkọ náà ń pèsè ẹ̀fá òdìbò wà fún orúkọ náà ń pọ̀ pẹ̀lẹ̀ òdè lọ́ọ́ àdìbò orúkọ náà jò gbèjẹ́ ló fọ́ láti gbé láti òkú lọ lọ́dọ̀ gèrèbìtì ìdílé rẹ̀ àjẹ́ àdàgbé láti òkú lọ lọ́dọ̀ gèrèbìtì ẹni ẹ̀bù ìdílé rẹ̀ lọ́dọ̀ ẹbí gbọ́dá sọ́wọ́ bí gbọ́dá aṣọ àdáàdì bí gbọ́dá àwọn ẹ̀rù tí bí bàbà bí gbọ́dá ṣàánú àfọ̀nà ọmọ aráwọ̀ wọ́n gbọ́dọ̀ ṣàánú rẹ̀ ìgbà ẹ̀bẹ̀ ṣàánú kọ́ ọlọ́pàá ayọ̀ ṣẹṣẹ. Ọlọ́pàá
olóko ayọ̀ṣẹ̀ṣẹ̀ owó nílà kínúbó olóko ayọ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn ọ̀fọ̀ ògèdè àti ewì lóníranran Àyíkòótọ́ ti bọ́lẹ̀ ìjọyà. Àyíkòótọ́ ló ti bẹ̀rẹ̀ sí í sọ yìí o. Ẹ wo àrà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó fi yí aṣọ yìí. Ìgbà tí mo ti wá Àyíkòótọ́ kékeré bó ṣe ń sọ aṣọ lẹ́ẹ̀kan mo ti mọ̀ pé ńgbà tí Àyíkòótọ́ àgbà bá máa bẹ̀rẹ̀ á tún lé kéńkà. Ẹ wòran ṣe rí bó ṣe ń lọ. Orin téèyàn bá mọ̀ ọkọ kì í kọsẹ̀ létè. Ìjó téèyàn bá mọ̀ jó ájú á tún dára sí. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo eré Àyíkòótọ́ yìí dáadáa. Ṣé ẹ wò ó? Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni fújà tiwa. Ṣé o bó ṣe ń lọ ẹni máa bá wa ṣe ìwà pẹ̀lẹ́ ní ó hù. Eégún jẹ eégún lọ òṣájú òṣàlọ́ ńlẹ̀ àárọ̀ ọ̀run. Ẹ wo eégún Àyíkòótọ́ yìí, ẹ wo àwọn àrà tó fi ń yí àwọn aṣọ tó ń yí. Ǹjẹ́ tẹ́ ẹ lè mọ̀ pọ́dún àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe nílùú Iju-Ota ní ọdún eégún tẹ̀ ń wò yìí, nítorí àwọn tó ti ń ṣọdún eégún láti bí 100 ọdún sẹ́yìn ṣàṣà ló lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọdún eégún Iju-Ota yìí. Tẹ́ bá wo àrà tẹ́ ń wò lára àwọn eégún wọ̀nyí, fún ẹni tó bá lójú tó fi ń wòran ẹ rí i pé eégún bẹ ní Iju-Ota. Àyíkòótọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tún pa búrúbúrú orí ìdọ̀bálẹ̀ tó ti yí eléyìí tó yí yìí. Kò ní séwu gbogbo ẹ̀yin ìyá àgbọ̀jẹ̀ ẹ fọkàn balẹ̀, kò ní séwu lẹ́gbẹ̀rún ọ̀kọ́. Àti dé gbàgede tí eégún ti máa yíṣọ tán ti máa pidán nírọ̀lẹ́. Gbogbo ìtẹ́ ń wò látàárọ̀ eré orí odó nìyẹn. A ti wà nírọ̀lẹ́ báyìí. Àyíkòótọ́ kékeré ló máa kọ́kọ́ ṣeré nírọ̀lẹ́ ìní. Aṣọ yìí ti bẹ̀rẹ̀. Eégún Àyíkòótọ́ yìí eré ni. Àrà ọ̀tọ̀ ló fi ń sọ gbogbo aṣọ tó ń sọ yìí. Ẹ bó ṣe ń sọ aṣọ lójú kan ṣo níbì kan ṣo. Ẹ bó ṣe ń yí aṣọ eégún ni Àyíkòótọ́.
àyíkòótọ́ kékeré ló sì ń ṣeré lọ́wọ́ o. ẹ tàdí mẹ́yìn fún àyíkòótọ́ ẹ fún láyè eégún ìyá gan ni ẹjọ́ ṣe bó ṣe hùn àyíkòótọ́ irọ́ ló gba ayé kan. ẹ wo bí eégún yìí ẹ bó ṣe ń yí aṣọ ẹ wàrà tó tún fi yí eléyìí. ẹ wà àwọn àrà lóníranran tí àyíkòótọ́ fi ń yí aṣọ bẹ́ẹ̀ ló ń fẹsẹ̀ pápọ̀ á tún fẹsẹ̀ pa báyìí á yí báyìí á gbé báyìí ẹ bó ṣe gbé. fáǹfààní gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ń ra gbogbo àwọn fọ́nrán wa tó ń jáde láti iléeṣẹ́ Lutas Films and Record International gbogbo ọdún eégún eré ìbílẹ̀ ìgúnnukó gẹ̀lẹ̀dẹ́ sọ́gbétọ́ àti gbogbo àwọn iṣẹ́ ìṣẹ̀ǹbáyé báyìí. iléeṣẹ́ wa wà ní nọ́mbà 3 and 5 ojú òre roundabout Ọ̀tà Talabi shopping complex gbogbo eré ìbílẹ̀ tẹ́ bá fẹ́ máa bọ̀ ń bẹ̀ tàbí kẹ́ máa bọ̀ ní òkè èdè Palace Road lọ́dọ̀ Bestway recording bàbá Ọ̀tà níwájú Palace ọlọ́tà ti ìlú Ọ̀tà gbogbo fọ́nrán yìí ló wà ń bẹ̀ fáǹfààní àwọn èèyàn wa tó wà nílùú Èkó àbí káàkiri àwọn fọ́nrán eégún wọ̀nyí wà ní ọ̀dọ̀ Ọmọjúra ní Sìglálábà bákan náà Máyégún Òṣòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ibi tí wọ́n ti ń ta fọ́nrán fídíò tó jójúlówó lẹ ti máa rí gbogbo eré eégún lóníranran. lẹ́yìn tí àyíkòótọ́ kékeré tó yíṣọ lóníranran tó dára lóríṣiríṣi àyíkòótọ́ àgbà ló jáde yìí o. fọ́nrán yìí àti gbogbo fọ́nrán ti ọdún eégún ti Ìjú àti gbogbo ìlú káàkiri gbogbo ẹ ti wà lórí YouTube channel wa Lutas TVC ẹ subscribe sórí ẹ kẹ́ ẹ ríran wò ẹ tẹ̀ sójú ẹ kẹ́ ẹ máa share ẹ gbogbo ìlú tẹ́ bá ti fẹ́ ẹ bá ń bẹ̀. ẹlẹ́yìn ni àyíkòótọ́ ló fi bẹ̀rẹ̀ sí yí aṣọ lẹ́yìn náà ẹ bó tún ṣe gbé àrà ní tán lé alára àrà gidi ni eré àyíkòótọ́ yẹ rí ó tún sọ ọmọ agbélé yìí ni àrà pọ̀ níbi eré ọdún eégún ti Ìjú yìí. àyíkòótọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde èèyàn fẹ́ ni fọ́rọ̀ bí òṣòrí ẹni. àyíkòótọ́ eégún ìyá àgan òbí dúdú gbogbo àwọn olóyè ibú pupa. ìgò náà fọ́ sínú páànù yìí àyíkòótọ́ ti dúró lórí ìgò.
bọ́lẹ̀ lórí ìgbé ó ti padà síbẹ̀ ó fẹsẹ̀ tẹ̀ ṣẹ́rí eégún ń bẹ bíi tàtijọ́ òòṣà ń bẹ bíi tìgbàanì àwa ń sin bàbá bíi tàtijọ́ àwọn tí ò sí bíi tàtijọ́ àwọn ló mọ̀ ọ́n. orí ìgò ni ayíkòtò ti ń sọ lọ́wọ́ lẹ́yìn náà ó kúrò ńbẹ̀ ó ní ẹ máa gbé bọ̀ níwájú ìyá àgàn ọ̀ya ìyá àgàn máa wégún ẹ iwájú ìyá àgàn ni ayíkòtò ti ń sọ lórí ìgò báyìí. ẹ̀gbọ́n yìí fún eégún ìláyè tó ṣeré ó ṣeré gbogbo alágbádùn ẹ̀. àgbẹ̀jà ńlá bọ́fá ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ o gbogbo olóyè ọ̀jẹ̀ gbogbo yín mo kí o ọlọ́pàdà ẹ̀kọ́ àṣeyẹ o olórí ọlọ́jẹ̀ àrífádélé ibi tí wọ́n ta ẹni sí ibẹ̀lẹ̀ ń wòye ẹjọ́ kábọ̀rà tí àìkòtọ́ fẹ́ dá mbẹ̀. ẹ wo ohun tí àìkòtọ́ dà àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi ó dára ẹ̀ ló ń ṣẹlẹ̀ kòtò tí ọ̀tá wa bá gbẹ́lẹ̀ àwọn fúnra náà máa jì sí lẹ́yìn tí àìkòtọ́ di àrígiṣẹ́gi ó ti padà di alágbádá. àìkòtọ́ kú ewu náà kì í pa àwòdì ó kú ewu ìyá àgàn ẹ kú ewu náà kì í pa àwòdì gbogbo ọlọ́jẹ̀ ti ìlú ìjù ẹ kú ewu náà kì í pa àwòdì ẹ wò ìyá àgàn nígbà tí eégún ẹ̀ di alábala ẹ̀rín bọ́ tínú bá dùn ẹ̀rín á bọ̀ ìyá àgàn ẹ̀kú àṣeyẹ ó ti sọdún yìí ó ti yẹ wàá tún ṣẹ̀mí nígbà la máa sọdún o. gbogbo ọlọ́jẹ̀ ti ìlú ìjú ẹ̀kú ewu náà kì í pàwòdì àwòdì ẹ̀kú ewu. lẹ́yìn tí àìkòtọ́ di alábala tó wọlé jagunjagun lẹ̀ ń wò yìí o jagunjagun wọ̀ ẹ fara balẹ̀ ẹ ti lọ látẹ̀sí èwo lẹ mú bọ̀ òun ló forí balẹ̀ wájú àwọn olóyè. èèyàn bá dúró tí ò mọ̀ dúró fín àti kùmọ̀ àtẹ́gbá ní jagunjagun ń lò.
jagunjagun di méjì o, àrí sójà àrí jagunjagun. ológun ti ìlú Ìlàsà ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ o. Isiaka látòrílé Agége ẹ̀kọ́ àdúrótì ẹ̀kọ́ àṣeyẹ o. ẹkùn ni ẹ̀ ń wò lórí òkè yìí. ẹkùn eléyìí lẹ́yìn tó pinnu lórí òkè ó ti bọ́lẹ̀, òun ló ti wà níwájú àwọn oníbàtà yìí. ó dẹ ẹkùn ó pẹran jẹ, ẹran tó bá ta fèlèfèlè níwájú ẹkùn apájẹ. ìdán mi ilẹ̀ tún wò tí wọ́n kó ewé bò yìí. ẹkùn mi nílé yìí o, ẹ ti rí ibi dẹ́kùn tí ń mí hẹlẹhẹlẹ rí, bẹ́ẹ̀ kó ẹwẹ́ kan tí ò bá yàgò ẹkùn àfàyà ni. alágẹmọ lẹ̀ ń wò tó ti jáde báyìí. alágẹmọ àbìjówìnì agẹmọ di méjì ni ìdún ayé kò tọ́ lé ní. ìdún eléérú náà gbẹ̀yìn, òun náà ń dagboru láyé tiẹ̀. mo mọ̀ pé àwọn alágẹmọ yìí wọ́n á dára lénìí. tẹ́ ẹ bá wọ wọ́n tó gbé jáde ẹ rí i pé ọwọ́ tó fẹ́ nípọn díẹ̀ ni. Isiaka àlùgbò awọ́ bákan náà mọ̀ kí ara pa. ṣẹlá lágẹmọ yẹn ó yí ẹni ẹwọ náà tó pa ó pidán ògùn sílẹ̀. ṣé ti rírú ẹ̀ rí tí agẹmọ padán tó tó báyìí? idán ògùn ló pa sílẹ̀ yìí. báà ló ṣe jẹ́, báà ló ṣe ṣẹlẹ̀, ta ló lè sọ? sẹ́ni tó yé o. tí àwọn alágẹmọ yìí dá tólúwa ó ṣe òun ẹnìkan bẹ́ẹ̀ lọ ní bàtà lọ sọ awọ sí lónìrànràn títí di inú fọ́nrán míì lórúkọ àti aláṣẹ iléeṣẹ́ wa Local Streams and Record International. ilé ò ní lé wa, àlè ò ní nà wá. ẹ ṣé o.